ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ṣé lóòótọ́ làwọn agbésùnmọ̀mí láti apá àríwá ti wọ inú igbó l'Ógbómọ̀ṣọ́? Iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàlàyé wípé irọ́ ńlá ni fídíò kan tó ṣàfihàn àwọn afurasí agbébọn lórí alùpùpù lójú pópó, èyí táwọn èèyàn kan sọ pé àwọn agbésùnmọ̀mí ló ń rìnrìn àjò láti apá àríwá Nàìjíríà lọ sí inú igbó ìlú Ògbómọ̀ṣọ́ àti igbó ọba Old National Park ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ sọ nínú àtẹ̀jáde kan tán fi síta lójú òpó X wọn wípé fídíò náà àti ohun tó wà níbẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Gẹ́gẹ́ bí àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe, wọ́n ní fídíò náà ti pẹ́ àti pé àwọn kan lọ̀rọ̀ sí èèyàn kan ló ń pín fídíò ọ̀hún kiri láti dá ìpayà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá wá rọ aráàlú wípé kí wọ́n yàgò fún ìwà pínpín ìròyìn òfegè lórí ètò ààbò káàkiri, pàápàá jùlọ ìròyìn tí wọn kò bá ṣe ìwádìí lórí rẹ̀. Àmọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ní àwọn kò ní kàárẹ̀ nípa pípèsè ààbò tó péye fáwọn èèyàn ìpínlẹ̀ náà. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ikọ̀ ọlọ́pàá ti wà láwọn ibodè ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè kojú àwọn tó bá fẹ́ wọ ìpínlẹ̀ náà láti ṣe iṣẹ́ ibi. Wọ́n ní àwọn ọlọ́pàá náà ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ, àwọn fijilantè àtàwọn lọ́balọ́ba láwọn ìgbèríko láti lè jẹ́ kí iṣẹ́ ìdáàbòbò aráàlú kẹ́sẹ̀ járí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tún sọ lójú òpó X wọn pé àwọn agbófinró ti wà káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ tó fi dé inú igbó ọba Old Ọ̀yọ́ National Park. Wọ́n ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti fi dáwọn aráàlú lójú pé ìjọba kò ní kàárẹ̀ láti dáàbò bò wọ́n àti láti lé àwọn ọ̀daràn jìnnà rere. Iléeṣẹ́ ọlọ́pàá wá ké pe àwọn èèyàn tí wọ́n ń gbé ní ìgbèríko àtàwọn ìlú tó wà létí ibodè ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n wà lójúfo ní gbogbo ìgbà. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá tún rọ̀ wọ́n láti fi tó àwọn ọlọ́pàá létí tí wọ́n bá kẹ́fìn ẹnikẹ́ni tí ìṣesí rẹ̀ bá mú ìfura dání. Iléeṣẹ́ ọlọ́pàá kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé ìwà ọ̀daràn ní kí èèyàn máa gbé ìròyìn òfegè káàkiri, èyí tí ìjìyà wà fún lábẹ́ òfin. Àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wá kìlọ̀ fún gbogbo ẹni tó ń gbé ìròyìn òfegè káàkiri láti dá ìpayà sílẹ̀ wípé kí wọ́n lọ so ewé agbéjẹmọ́wọ́, bí bẹ́ẹ̀ kọ́ wọn ò fojú winá òfin. Iléeṣẹ́ ọlọ́pàá ní òun yóò ṣe ìwádìí ẹnikẹ́ni tó bá ń gbé ìròyìn òfegè kiri àti pé irú ẹni bẹ́ẹ̀ yóò fojú winá òfin. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.